Ẹ kú dédé àsìkò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo òun ni mo wá fún yín láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Funmilayo Adesewo. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ iná pàjáwìrì ti ìpínlẹ̀ Kano ti dóòlà ọkùnrin kan tó fẹ́ gbẹ̀mí ara rẹ̀ nítorí mílíọ̀nù 2 náírà tó ná lórí físà tí kò bọ́ sí. Ilé ẹjọ́ tó wà ní ìpínlẹ̀ Kano ti ní kí wọ́n lọ yẹgi fún àwọn fìjìláńtẹ́ 5 kan. Ọkùnrin kan ní ilé ẹjọ́ ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí pé ó gún ènìyàn kan pa ní ìlú Èkó. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn afurasí ajínigbé. Wọ́n gba owó tí wọ́n gbà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ padà lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Kaduna. Lórí ẹ̀sùn ìfipábánilò, ilé ẹjọ́ ti jókòó lórí pòfẹ́sọ̀ kan tí wọ́n fún ní ìwé bẹ́ẹ̀lì ẹ̀. Ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ iná pàjáwìrì ti ìpínlẹ̀ Kano ti dóòlà ọkùnrin kan tó fẹ́ gbẹ̀mí ara rẹ̀ nítorí mílíọ̀nù 2 náírà tó ná lórí físà tí kò bọ́ sí. Ní Ọjọ́bọ̀ ni àjọ tó ń rí sí iná pàjáwìrì dóòlà ọkùnrin kan ẹni ọdún 37 tí orúkọ rẹ̀ jẹ́ Funmilayo Rabiu tí ó fẹ́ gbẹ̀mí ara rẹ̀ lórí ìdúnàdúrà kan tí kò ṣẹ̀nà rẹ̀ fún un. Alukoro fún àjọ yìí Alhaji Saminu Abdullahi ló fi èyí léde nínú ọ̀rọ̀ rẹ̀ ní Kano. Abdullahi ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní àárọ̀ Ọjọ́bọ̀ ní State Road ní ìjọba ìbílẹ̀ Tarani ní ìpínlẹ̀ Kano. Ó ní àwọn gba ìpè ní nǹkan bí aago 10 kọjá ìṣẹ́jú 7 àárọ̀ láti ọ̀dọ̀ ẹ̀ka tó ń rí sí ìṣẹ̀lẹ̀ òde ti ìpínlẹ̀ náà pé ẹnìkan fẹ́ gbẹ̀mí ara rẹ̀ nípa síso ara rẹ̀ kọ́ lórí igi. Rabiu tó ń gbé ní Semegu Quarters ló fẹ́ gbẹ̀mí ara rẹ̀ látàrí owó kan tó ná lórí ìrìn àjò rẹ̀ sí òkè òkun lẹ́yìn ọ̀rẹ́yìn tí kò padà bọ́ sí i. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò, Rabiu ni ó ṣàtọ́kùn àwọn ènìyàn kan fún àwọn tí wọ́n ń ṣe físà sí ilẹ̀ òkèèrè tí ó sì yọrí sí rere. Àwọn tó rọ̀ lọ́wọ́ ọ̀hún kọ físà náà nítorí kìí ṣe èyí tí wọ́n fẹ́ ni wọ́n ṣe fún wọn tí wọ́n sì ní kí ó dá owó àwọn padà ní èyí tí kò lè san tán tí àwọn yẹn fi bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú rẹ̀. Ilé ẹjọ́ tó wà ní ìpínlẹ̀ Kano ti ní kí wọ́n lọ yẹgi fún àwọn fìjìláńtẹ́ 5 kan. Ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí Kano ní Ọjọ́bọ̀ ni ó ti dájọ́ ikú fún àwọn fìjìláńtẹ́ 5 kan lórí ẹ̀sùn pé wọ́n gbẹ̀mí ọmọ ọdún 17 kan. Àwọn márààrún ni wọ́n pè ní Emmanuel Korau, Elisha Ayuba, Irimaya Timothy, Awao Jafar àti Mustapha Aladu ni wọ́n taari wá sí ilé ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn pípa ọmọdékùnrin
ẹni ọdún 17 Ahmed Musa ẹni tí ó ń rojọ́ takò wọ́n Barrister Lamido Sorondiki sọ fún ilé ẹjọ́ pé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ yìí ní ọjọ́ 22 oṣù kìíní ọdún 2022 ní Sabon Titi Panṣẹ́kàrẹ̀ ní ìjọba ìbílẹ̀ Kumtoso ní ìpínlẹ̀ náà nígbà tí wọ́n lẹ̀dí àpò pọ̀ tí wọ́n sì kọlu olóògbé náà nígbà tí ó ń kọjá Sabon Titi. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn olùjẹ́jọ́ yìí ló jáde láti inú kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta kan tí wọ́n sì lu ọmọdékùnrin yìí pẹ̀lú igi tí ó sì gbẹ́mìí mì látàrí ìfarapa tó lágbára tó ní. Adájọ́ àgbà fún ilé ẹjọ́ náà, onídàájọ́ DJ Aboki, sọ pé pẹ̀lú ẹ̀rí tí òun rí láti ọ̀dọ̀ ẹni tó gbé wọn wá sí ilé ẹjọ́ fìdí òtítọ́ múlẹ̀ tí ìwà tí àwọn olùjẹ́jọ́ yìí hù sí lòdì sí òfin. Adájọ́ DJ Aboki wá ní kí wọ́n lọ gbẹ̀mí wọn nípa yíyẹ igi fún wọn. Ọkùnrin kan ní ilé ẹjọ́ ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí pé ó gún ènìyàn kan pa ní ìlú Èkó. Àwọn ọlọ́pàá ní ìlú Èkó ní ọjọ́bọ̀ ni wọ́n ti gbé ẹnìkan Emmanuel Udom lọ síwájú ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí Ìkẹjà fún ẹ̀sùn pé ó gún ọkùnrin kan pa pẹ̀lú ọ̀bẹ. Udom tí ó dúró níwájú onídàájọ́ Oyèdàmọ́lá Ọ̀gálà ni ó ń jẹ́jọ́ ìpànìyàn tí olùjẹ́jọ́ sì ní òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun. Agbẹjọ́rò fún ìjọba Ọ̀gbẹ́ni Ọlá Azeez wá sọ fún ilé ẹjọ́ pé Udom ní ó gún ọkùnrin kan Moses Joseph ní ọjọ́ 4 oṣù kọkànlá ọdún 2022 ní Ìgàndò ní ìpínlẹ̀ náà. Adájọ́ wá ní kí wọ́n lọ fi sí ọ̀kan nínú àwọn ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n ìpínlẹ̀ náà. Ó wá sí ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 4 oṣù kẹta ọdún yìí. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn afurasí ajínigbé. Wọ́n gba owó tí wọ́n gbà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ padà lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Kaduna. Ikọ̀ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna èyí tó so mọ́ Tafa Division Headquarters Kaduna ti mú àwọn afurasí ajínigbé kan tí wọ́n sì gba owó ìtúsílẹ̀ tí wọ́n gbà padà lọ́wọ́ rẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ASP Marshal Hasan nínú ìfiléde rẹ̀ ní ọjọ́bọ̀ ọjọ́ 19 oṣù kìíní ọdún 2024 ni àwọn gba ìpè láti olú iléeṣẹ́ àwọn pé wọ́n rí ẹnìkan tí wọ́n fura sí ní ilé ìtura Easyway Hotel nílùú Tafa. Ikọ̀ àwọn sì lọ sí ibẹ̀ tí wọ́n sì rí mú. Wọ́n ní àwọn bá owó tirẹ̀ tó gbà nínú owó ìtúsílẹ̀ náà pẹ̀lú rẹ̀ tí àwọn tún gba ìbọn atamátàsé. Gẹ́gẹ́ bí ìròyìn, afurasí yìí ti wà ní àkàtà àwọn ọlọ́pàá tí ìwádìí sì ti ń lọ lọ́wọ́. Lórí ẹ̀sùn ìfipábánilò, ilé ẹjọ́ ti jókòó lórí pòfẹ́sọ̀ kan tí wọ́n fún ní ìwé gbélé ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìlú Àbújá. Ní ọjọ́bọ̀ ni wọ́n ti tún ẹjọ́ pòfẹ́sọ̀ Cyril Ndefo, adarí ní ẹ̀ka òfin ní fásitì ti Calabar UNICAL, tí wọ́n fún ní ìwé gbélé tẹ́lẹ̀ tó wà ní ọgbà ẹ̀wọ̀n Kùjé gbé kalẹ̀. Ìròyìn ní Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC ni wọ́n gbé ẹjọ́ náà wá sí ilé ẹjọ́. Nínú ilé ẹjọ́ kan, Indifom ni wọ́n ní ó jẹ́ adarí ẹ̀ka ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ nípa òfin tí ó sì sọ fún ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ pé kí ó fi fọ́nrán fọ́tò rẹ̀ ní ìhòòhò ránṣẹ́ sí òun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun láti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Ẹ̀ṣẹ̀ yìí ló lòdì sí òfin ilẹ̀ wa tí ó sì ní ìjìyà lábẹ́ òfin. Indifom ni ó pe ọ̀kan nínú àwọn tó fẹ́ jẹ́rìí takò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó sì dúnkòokò mọ́ pé kò gbọ́dọ̀ yọjú sí ilé ẹjọ́ ní èyí tí òun náà lòdì sí òfin tí ó sì ní ìjìyà nínú. Onídàájọ́ Ọmọ́tọ́ṣọ́ ni ó ti dá Nfam sílẹ̀ fún ìgbà díẹ̀ ní ọjọ́ 10 láti lọ ṣe iṣẹ́ abẹ èyí tí ó fẹ́ ṣe ní ilé ìwòsàn. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwa Funmilayo Adesewo. Káfíńrè pàdé o.